kó tó di pé mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ kẹ́ ọkọ bá mi wo fídíò tó wà lókè kẹ́ wá bá mi share wípé wọ́n lọ fárí fún ó yẹ kí gbogbo wọn àfàyẹ jáde kó wá gbé kùránì kalẹ̀ káwọn gbogbo àti kùránì máa ṣiṣẹ́ bóyá yẹ̀yẹ̀ ò ní ya tán bóyá Wásílà ò ní gbẹ tán. gbẹnu sọ̀hún wèrè ń ṣe yín wèrè ń ṣe yín ẹ̀jẹ̀ máa gbẹ ẹ máa ṣe kíní kan wáì béèrè wáì tó lóòlù ṣe gba 400,000 wáì ṣùgbọ́n wọ́n ti jáde sí àtìrí fídíò ọmọ náà ò ró lóòlù kí ló yẹ pẹ̀ràn lé lórí òkè ẹ fẹ́ jẹun nọ́mà ẹ fẹ́ jẹun bọ̀ kò wá yẹ kẹ́ ẹ wá gba 400,000 kí ló dé nínú hardship yìí ẹ̀yin màmá bàbá tẹ́ bá ṣe alábàápàdé fídíò tẹ́ bá mọ bírọ́dà mi tó sọ̀rọ̀ ìtìjà kọ ẹ bá mi share program yìí fún number 1 bírọ́dà mi ò kí ń ṣe oníṣẹ̀ṣe òótọ́ ọmọ Ìbàdàn ni mi ò kí ń ṣe ọmọ àlè tó fi ọwọ́ sí júwe lé bàbá ẹ̀ mi ò wá kí ń ṣe ọmọ agboolé olóòlù ẹ̀yin tẹ́ bá mọ bírọ́dà tó ní gbẹ́dùn sọ ẹ bá mi share fún àbúrò mi ni àbúrò náà dẹ̀ ló máa ń rí ẹ̀gbọ́n ẹ̀ fín ará àta ò lè rí mi fín àbúrò mi náà ló máa rí mi fín ẹ wá bá mi sọ fún brọ́dà mi wípé mi ò mọ̀ nípa 400,000 mi ò ń ṣolóòlù ebi ẹran ò pa mí kó wá lọ wo program tí mo ṣe lánàá number 1 Wàsílà gọ̀ máa sọ reason tí Wàsílà fi gọ̀ wọ́n ní o parọ́ mọ́ rẹ wípé jẹ́ ìyá lábẹ́ ẹ̀ Wàsílà náà parọ́ ṣẹ́rípò gọ̀ nígbà tí Nigerian government arrest èmi tí mo sọ̀rọ̀ àwọn DSS tó ìbò oríṣiríṣi láìṣe Boko Haram ni wọ́n tò sí mi lórí tí wọ́n ní kí n parọ́ oríṣiríṣi mi ò parọ́ ẹyọ kan báyìí mo takú ní pé lá instead of that ẹ pa mi torí ohun tí n bá ṣe lẹ́yìn ọ̀rọ̀ ìtàn ní lọ́la wọ́n wá ní kí Wàsílà parọ́ wípé ó ṣẹ̀jẹ̀ nídìí Wàsílà náà parọ́ ó túmọ̀ sí pé Wàsílà gọ̀ mo tún wá òdì Wàsílà ní mo òdì ẹ̀ ní jẹun náà bóyá kí n tẹ̀ ní mi ò òdì because ẹjọ́ gbogbo wọn tún wá kọ́ bí kò ṣe ẹjọ́ àwọn olè alátẹnujẹ ọ̀bàyéjẹ́ oníṣẹ̀ṣe tó ń balẹ̀ Yorùbá jẹ́ táwọn Muslim bá ń ṣi èrè ṣó yẹ kó oníṣẹ̀ṣe ya wèrè tẹ̀lé wọn èmi ò bá wọn sí lára àwọn tó máa fi gbákọ̀bọ̀ kan nínú ẹ̀yin tẹ́ bá mọ búrọ́dà mi ẹ bá mi share fídíò ìfọ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti kọ́ mu across fídíò tó ṣe fún mi tó fi ní kí n gbé ẹnu sọ̀wìn kò bú mi ó kọ́ kì mí lórí kí orí mi ni kò dùn mí èèyàn tó bá ní orúkọ làbùkù máa ń wá tí n bá lórúkọ kò ní ta sí mi ó máa ignore because kì í ṣèmi nìkan ni mo sọ̀rọ̀ sí Wàsílà àwọn tó ń pariwo Wàsílà donísun ẹ̀jẹ̀ Wàsílà donísun ẹ̀jẹ̀ kò ṣe lọ bá wọn kó bú wọn so mi ò bínú sí brọ́dà mi yìí brọ́dà mi ni kò wá sí ẹjọ́ lọ́wọ́ gbogbo ibi kò ṣe àwọn tí wọ́n gọ̀ tó sọra wọn di wèrè di méjì sílùú àwọn àfáà ya wèrè òun náà ya àwọn oníṣẹ̀ṣe náà ya wèrè tẹ̀lé wọn èmi ò sí nínú ẹni tó máa bá wọn fi gbákọ̀bọ̀ kan nínú bó bá ṣe rí lèmi Lady K ṣe máa sọ look at my face Lady K lórúkọ tèmi wọ́n ní wọ́n gba 400,000 lọ́wọ́ fídíò tí mo ṣe live program tí mo ṣe láftàgbà tí àwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ lògùn ìkìyà ogun làákàyè ogun ọgbọ́n fún Wàsílà tó gọ̀ tọ́ ní kò parọ́ mọ́ rẹ̀ tó dẹ̀ parọ́ mọ́ra ẹ̀ tọ́ wọ́n bẹ́ẹ̀ gbé kiri òró pé kíníkíní máa padà end up sí no matter nǹkan tí wọn ò bá fi ṣẹ̀rù bẹ́ẹ̀ ò nídà ti parọ́ mọ́ rẹ̀ wá dúró ni pé no nǹkan tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ ṣe ẹ̀jẹ̀ òyà nídìí mi kankan ṣe mí mo wà lálàáfíà ṣùgbọ́n etí ni mo ṣẹ̀ sí olóòlù fine ẹ ṣeun tẹ́ bá fẹ́ ṣe simple as that kì í ṣe pé wọ́n wá ní kó parọ́ mọ́ rẹ̀ tí wọn náà wá parọ́ ihun tó sọ lẹ́nu òun lèmi sọ̀rọ̀ lé lórí kì í sì ṣèmi nìkan mo sọ lé lórí òun ló lẹ́jẹ̀ ìyá ń di òun ara ni òun ló jẹ́ kémi sọ̀rọ̀ lé lórí àwọn oníṣẹ̀ṣe ìsọnù àwọn oníṣẹ̀ṣe ìbànújẹ́ náà
tí wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ tó fẹ́ ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn nu alálẹ̀lẹ̀ Yorùbá nù mi ò ṣọmọlé Olóòlù kò sí nǹkan tó kọ́ mi kan 400,000 tó gbà because brother mi challenge mi ó náà ní ká sọ̀rọ̀ nípa 400 èmi ti wá sojú tí brother mi expect lọ ẹ lọ wo live program tí mo ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ wo full program yẹn ẹ lọ sórí YouTube ẹ máa rí Lady K News Carrier ẹ lọ wo live program tí mo ṣe bí mo ṣe kí ìpọ̀rí máa pọ̀pọ̀ yálà já àwọn olè tó gba 400,000 lọ́wọ́ Wàsílà tí mo dẹ̀ kí ìpọ̀rí máa pọ̀pọ̀ yálà yá àwọn òpònú tó fẹ́ fi Wàsílà dá ìjẹ̀sìn náà sílẹ̀ bí mo ṣe fún both the two sides gẹ̀ that is me akékaka lèmi asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tó bá gbọ́ kí ló fẹ́ ṣe pátápátá wá ní máa sọ bẹ́ẹ̀ mọ̀má dẹ̀ fi asukọ́ sọ fún yín pé ẹ̀pẹ̀lẹ̀ ti yín èmi ò rán góṣẹ́ mi ò kí ẹ̀ èébú òde ń dùn mí mo máa fi ṣọlá ni so brother mi má bínú ṣó ti gbọ́ mo ti sọ̀rọ̀ nípa 400 mo mọ̀ pé tó bá yẹ pé orí fídíò tí mo ṣe ni ó possible kó má bọ́ta wá ní gbẹ́nu sọ so mo ti sọ̀rọ̀ nípa 400,000 àwọn olè tó gbà lọ́wọ́ ẹ̀ àtàwọn òpònú agboolé Olóòlù tí wọ́n grant interview wèrè tọ́lọ́gbórí èèyàn tẹ̀lé Olóòlù gbogbo ẹni mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ kódà mo ti sọ kọjá bó ṣe expect brother ẹ jẹ́ bá mi share kíni ẹ jẹ́ kó dọ́dọ̀ brother mi because mi mọ brother ẹ but I know àmọ́ mọ̀ pé is one of TikTok kí ló ti ń pè wọ́n is one of them so ẹ bá mi share fún wọn so Wàsílà next time tó bá ti ní kó parọ́ mọ́ rẹ̀ má parọ́ mọ́ ra kẹ́yìn èèyàn dẹ̀ fi ti Wàsílà kọ́gbọ́n anybody tó bá ní ẹ parọ́ mọ́ ra yẹn má dá wọn lóhùn olóògùnkù ni wọ́n abaniláyé jẹ́ ni wọ́n Nigerian government kò bọ́ sẹ́mi lórí báyìí tó ní kí n mọ̀ parọ́ mọ́ Sunday Igboho kí n máa parọ́ mọ́ra mi mo yarí ni mo ní láéláé mi ní sọ bẹ́ẹ̀ n tó bá ṣẹlẹ̀ ni màá ṣe mo dẹ̀ farabalẹ̀ mo ṣẹ̀wọ̀n oṣù 4 mi mo ṣe kí ni mo gbára nù mo gbàfẹ́ lẹ́dà so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan ire o.